Iná ṣẹ́yọ nílé iṣẹ́ tí wọ́n ti ń ṣe ike ní ìpínlẹ̀ Èkó. Àwọn ènìyàn sá àsálà fún ẹ̀mí wọn. Ilé àti ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tó fi mọ́ ilé ìjọsìn ló ti jóná gúrúgúrú báyìí ní ìpínlẹ̀ Èkó. Ìjàmbá iná kan ti wáyé ní ilé iṣẹ́ kan tí wọ́n ti ń ṣe ike ní ìpínlẹ̀ Èkó. Agbègbè Ìlúpéjú tó jẹ́ agbègbè tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ pọ̀ sí ní ìpínlẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣàlàyé pé nǹkan bíi aago 6 ìdájí ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2023 ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀ tí iná ọ̀hún sì ń jó yìí. Ọ̀pọ̀lọpọ̀ òrùlé àti ilé ìjọsìn tó fi mọ́ ilé tí wọ́n ti ń ṣe ike náà ni èéfín ti ṣẹ́yọ tó sì jóná gúrúgúrú. Àwọn òṣìṣẹ́ panápaná àtàwọn òṣìṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni wọ́n ti wà níbẹ̀ láti paná ọ̀hún. Ìròyìn ní ọ̀pọ̀ àwọn ilé ìfowópamọ́ àti àwọn ilé ìjọsìn tó fi mọ́ àwọn ilé míì ló ti jóná báyìí. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, kò sí ìròyìn yìí pé ẹnikẹ́ni pàdánù ẹ̀mí rẹ̀ tàbí wọ́n fara pa. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìjàmbá iná kan wáyé ní ilé ìtura Hills ní òpópónà pápákọ̀ òfurufú ní ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde tí adarí ilé iṣẹ́ tó ń rí sí iná ní ìpínlẹ̀ Èkó, Adéṣeyẹ Margaret, tó fi léde, ó ní nǹkan bíi aago 7:30 òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta ni ọ̀rọ̀ náà tó àwọn létí. Ó ní abala ibi tí wọ́n ń kó èrò ìjà tí wọ́n fi ń ṣe ike pamọ́ sí, níbẹ̀ ni iná ọ̀hún ti ṣẹ́yọ. Àmọ́ o, ẹ̀mí kankan kò sùn, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò farapa, ṣùgbọ́n ilé ọ̀hún ó jóná gúrúgúrú. Iná ṣẹ́yọ níbi tí wọ́n ti ń ṣe ike ní ìpínlẹ̀ Èkó. Ọ̀pọ̀lọpọ̀ ilé àti ilé ìjọsìn tó fi mọ́ ilé iṣẹ́ ìfowópamọ́ ló jóná gúrúgúrú.